ó yẹ tají ẹ dìde ńlẹ̀ kẹ́ ẹ gbéra sọ ojúmọ́ ti mọ́ àbí ẹ̀ ń sùn ní oorun wẹ̀ nírú àkókò yìí kọ́. mo ní mẹ́bí bọ́dún bá ti dé ń ṣe là ń ṣe ọjọ́ bí olùṣọ́ àgùntàn ọmọlẹ́yẹ ọpẹ́olúwa àkànní ọmọ ọ̀kẹ́ olówó orí fọlákẹ́mi bàbá ayọ̀ race to power 3 mo ní ló yọdé bí òṣùmàrè àkànní ọmọ ọ̀kẹ́ pé 50 ọdún lórí òkè èpẹ̀ ẹjẹ́ àgbàlù kámẹ́sẹ̀ ẹjọ́ káwá fìbàdí àrán dúpẹ́ lọ́wọ́ bàbá káwá sọra wa dòkòtó nítorí ẹnu ọpẹ́ wa ò kan. àkànní o mo ní ojèbùrẹ́ ò ní bínú pé mò ń pè ọ́ lórúkọ orúkọ là ń pọba aládé o sì jọmọ aládé àlàáfíà nínú Jésù Kristi. mi ò ṣàdédé wá mi ò ṣàdédé máa kọrin ewì ìpè arẹwà obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ ẹyẹ bí ọ̀kín obìnrin tí ò lẹ́gbẹ́ àrídìnnú rẹ lójoojúmọ́ àní ìyá àwọn ayọ̀ fọlákẹ́mi aya rẹ ló pè mí ó ní ọ̀nkù ẹ̀dí akéwì o àkànní òun igi lẹ́yìn ọgbà òun ọkùnrin tí gbogbo obìnrin fi ń tọrọ ọkọ tó mọ̀ ìyàwó tọ́jú handsome guy bàbá àwọn ọmọ òun sọjọ́ bí ó pé 50 ọdún lórí òkè èpẹ̀ ó wá ní kí n bóun bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè mo wá ní ẹ wá má fojo pòjó mi tán bá bí yín pé ta ló ń kọrin ewì ọ̀nkù ẹ̀dí akéwì lèmi ń jẹ́ Elédùà ló foyín sí lóhùn. bàbá Ayọ̀mídé ò síwájú ohun gbogbo jẹ́ ń kọ́ bá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè bàbá rẹ̀ la jáde má tán nílé òun là ń pè níyàwó tí ń fọ̀hún lágbàlá ó lóyún ara rẹ̀ ó bí ara rẹ̀ mo ló tún wá sọ̀rọ̀ ẹ̀ ló kọ elétí gbóhùn gbáròyé tí ń gbóhùn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn lẹ́ẹ̀kan ṣo ni alágbára tí alágbára yé ń ṣàtọ̀ bàbá ayọ̀ tí mo fẹ́ ṣe bóun lòkèlè àbùbù tán ìjọba tá ò dìbò fún ti ń jọba lórí gbogbo ayé ìjọba tí ìjọba ayé ń wárí fún ọba tí kì í bọ̀nìyàn tí gbogbo ayé ń bọ ọba tí kì í wojú ẹnikẹ́ni tí gbogbo ayé ń wojú rẹ̀ a ní òun lọ́ba tí kì í gbàdúrà sẹ́nikẹ́ni àmọ́ tí gbogbo ayé ń gbàdúrà sí ìmọ́lẹ̀ ńlá tí ò ṣeé lù pa àkànní ní kábíyèsí ìbà. bàbá ayọ̀ yí mi ká jẹun wá fẹsẹ̀ kan délé bàbá tó bí ọlọ́mọ ọpẹ́ olúwa ò ṣe bí ìwọ lọmọ Abẹ́òkúta ọmọ Ẹ̀gbá ọmọ agbóǹgbò àkàlà ọmọ eríjọgún ọlá ọmọ òṣìlẹ̀kùn pàlẹ̀kùndé àrídìí ogbó lójú ogun bàbá tiyín láròyé ogun àkànní lọmọ má jó lọ́fà ogbódìdí ẹni ìwọ lọmọ ajógbẹrú má jó gbẹ̀tọ́ torí ẹrú ní sinmi ẹ̀tọ́ kì í sìnìyàn ìwọ lọmọ agbójó lọ́wọ́ ogun ṣebí òru là ń ṣèkà ẹni ṣe lọ́sàn-án òní farare lọ ọ̀sán là ń sòótọ́ ọmọ ẹja tí ń gbénu bú soró ọmọ atẹ́niwíjọ́ mo ní ṣe bọ́ba márùn-ún ní bẹ lóde Ẹ̀gbá Aláké tiyín Aláké ọba ni Olúbàrà ọba ni Àgúrá ọba ni Òṣìlẹ̀ ọba ni Olówó Òdùrú mo lọ́ba ní í ṣe kí ni wọ́n ń ṣe ní Mẹ́kà tí wọn ò ṣe lóde Ẹ̀gbá tiyín wọ́n momi sẹ́mísẹ́mí ń Mẹ́kà ẹ̀yin momi òkun wọ́n ń gòkè àràfá ní Mẹ́kà ẹ̀yin ń gòkè Olúmọ ìwọ lọmọ agbójó lọ́wọ́ ogun ọmọ lìsàbí ọmọ gbòǹgbò àkàlà. ọpẹ́ olúwa àkànní olówó orí fọlákẹ́mi mo lóyá tẹ́wọ́ àdúrà kó máa ṣàmì lédùà tó fún ọ ní fọlákẹ́mi á máa fọlákẹ́ ọ títí láéláé ayọ̀ tí o fẹ́ ayọ̀ náà ti dé mo láyọ̀ ọ̀hún ti wá yí ọ ká báyìí ayọ̀ wọ̀nyí n ò ní dẹkún mọ́ ọ lójú lágbára Elédùmarè aya rẹ ní sọ fún ọ wípé wàá dàgbà wàá dògbó wàá fẹ́rìgì jóbì wàá tẹ̀pá pẹ́pẹ́pẹ́pẹ́ ò ní kúkú àìtọ́jọ́ àwọn ọmọ rẹ wá ní sọ fún pé dádì ẹ máa rówó ná ẹ ní tàràkà ó ti lówó rí kò lówó mọ́ kò ní jẹ́ tiyín lágbára Elédùmarè pẹ́yìn tẹ́ ẹ sọdún èyí lẹ́túnṣe èyí tí ń bọ̀ nínú àlàáfíà ara pípé àìkú baálẹ̀ ọ̀rọ̀ aya rẹ àtàwọn ọmọ rẹ wá ní sọ fún ọ wípé igbọdún 1 second lágbára Elédùmarè ọba ó ti lówó rí kò ní mọ́ kò ní jẹ́ tiẹ̀ lágbára Elédùmarè èmi ọ̀nkù ẹ̀dí akéwì náà wá ní wípé ẹ̀mí rẹ tó ṣe yìí á tún ṣe púpọ̀ rẹ̀.